Àwọn aṣojú Ecowas gúnlẹ̀ sí Niger. Ikọ̀ kan tí àjọ Economic Community of West African States Ecowas rán lọ sí orílẹ̀-èdè Niger níbi táwọn sọ́jà ilẹ̀ náà ti dìtẹ̀ gbàjọba lọ́wọ́ ààrẹ Mohamed Bazoum tí ṣe ojúlówó ààrẹ alágbádá táwọn aráàlú dìbò yàn sípò ti dé sórílẹ̀-èdè ọ̀hún báyìí. Ikọ̀ náà tí olórí orílẹ̀-èdè wa tẹ́lẹ̀ ọ̀gágun Abdusalami Ṣaaju ní àjọ Ecowas rán lọ láti lọ ṣèpàdé pẹ̀lú àwọn sọ́jà ọ̀hún lórí bí wọ́n ṣe máa dá ìjọba náà padà fẹ́ni tí wọ́n fipá gbà á lọ́wọ́ rẹ̀ kí àlàáfíà lè jọba láàrin orílẹ̀-èdè ọ̀hún. Àwọn sọ́jà tó dìtẹ̀ gbàjọba orílẹ̀-èdè náà pàápàá ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ làwọn ti gba ikọ̀ Ecowas ọ̀hún lálejò. Ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 19 oṣù kẹjọ ní bàálù àwọn aṣojú ọ̀hún balẹ̀ sí pápákọ̀ òfurufú Niamey lórílẹ̀-èdè Niger tí wọ́n sì lọ ṣèpàdé pàtàkì pẹ̀lú àwọn sọ́jà yìí. Lára ojúṣe táwọn tó lọ bá wọn ṣèpàdé máa ṣe ni láti forí ọ̀rọ̀ tì síbì kan pàápàá síbi tó dáa, àti pé wọ́n máa lo àkókò àbẹ̀wò ọ̀hún láti yọjú sí ààrẹ Bazoum tí wọ́n yọ nípò kí wọ́n sì bá sọ̀rọ̀ kó tó di pé wọ́n kúrò lórílẹ̀-èdè náà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún Aláròyé online television.